Lẹ́ni ororú èyí sí Alhaji Taiwo Hassan Ogogo lọ́dún 10 ọdún sí ìsìn. My lovely brothers and sisters, iṣẹ́ wo ló ń ṣe lọ́wọ́ ọ̀hún? Ara rẹ̀ dápé lónìí, tèmi dápé lónìí. Ikú ò béèrè bóyá ara wa yá àbí ọ̀yá. Olórin kan kọ, ikú bẹ́sẹ̀ àná bẹ́sẹ̀, gbàjẹ́ ti kú ikú apani, béèyàn jẹ́ tàná àná gbọmọ. Ó pé wa ká jẹ́sẹ̀ ikú ká má jẹ́ tàná. Bó ti wù kẹ́ni ẹni ó dàgbà tó, a kì í fẹ́ kí wọ́n lọ. Alhaji Taiwo Hassan Ogogo, at the age of 66 years, ọmọdé ààrẹ ògo ṣì ń tàn lọ́wọ́ kò ìwọ mi. Àfi lónìí tíràwọ̀ ńlá já, ògùn náà wọ mi. Kí ló ṣẹlẹ̀? Kí ló gbẹ̀mí Ògògó? Kí ni ṣe wá lórílẹ̀‐èdè Nàìjíríà? Kí ló dé tá a sọ gbogbo nǹkan di business? Kí ló dé tá a mọ ibi tó ti yẹ ká sọ̀rọ̀ àbí ibi tó ti yẹ ká panu mọ́? Kí ló dé tá a mọ àkókò tó yẹ ká sọ̀rọ̀ àtàkókò tó yẹ ká panu mọ́? Oríṣiríṣi nǹkan ń lọ lórí ìtàkùn ayélujára. Ó wà very very disturbing. Lórí ọ̀rọ̀ àìsàn Taiwo Hassan Ogogo, àwọn kinní kan mọ gbàgbó lọ, àwọn kinní kan mọ mọ́ọ̀gùn lọ. Ọlọ́run ọba mi àṣekàn mọ́kù. Ọba táà tó dá lẹ́bi, ọba táà tó pèpè ó wá jẹ́jọ́. Torí pé kò sẹ́ni nìkan tó lágbára lórí ẹ̀mí ẹ̀ láàrin gbogbo wa. Òkú ń sunkún òkú ni, akásọ lérí ń sunkún ara wọn. We have no power, no might láti prevent ikú, láti protect ara wa. Lágbájá ìbá tí kú, ká lówó wà ní owó ń bẹ ńlẹ̀. Ikú yarí ó lòun ò gbowó ni. Alápàdúpẹ́ bí Ọlọ́run ọba mi ò sí. Bó bá dárọ̀ lánàá ìsìn, mo bá sọ pé àkàndọ̀rọ̀ àwòkọ́ńkọ́ ọmọ jẹ́ èèyàn mọ́ kọ́ mọ̀ sí láyé mọ́. Oh, that man has gone. Ó dẹ̀ ṣètò lánàá o. N tí ó gba orí ìtàkùn ayélujára nìyẹn. Kò sí nǹkan tẹ́nìkan kó ṣe sí. Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ kú. Nǹkan kò ṣẹlẹ̀. Bàbá àrà lọ, máa yí ò gbọ́dọ̀ kú, máa yí ò gbọ́dọ̀ lọ. Bàbá àrà lọ, nǹkan kan ò tẹ̀tẹ̀ ò torí ẹ̀ kó hù. Ìrètí lọ, lúkúlúkú bàtà sí. Yomi Ogunmọ́lá, Fúnmi Martins. Ẹ̀rẹ́gbẹ́ fún wọn tán o, wálé làwa mi ò wá mọ́. Túbọ̀ sún o lè súnmọ́ o. Yẹmí Ajíde ò lè jíde mọ́. Láàrin ká ò lè rìn ká mọ́. Ó kàn wúra kata ń sunkún lásán. Ọ̀rọ̀ dòde fún ni. Lára mi ò kàn rà rí o. Lára mi ò kàn rà rí. Àfìgbà tí lára dẹ̀ ń kàn rà. Aláwìyé Ẹ̀gbá ò lè jíde mọ́. Gòkè Babalọ́lá gan ò lè ké. Gòkè kan ò wò sú. Ń gbà Fúnmi Martins kú. Kò sẹ́ni ororú èyí sógògó. Àdúrà là ń ṣe lọ́jọ́ bíi mélòó kan sẹ́yìn. Ń làwọn àáfàá ńláńlá ni wọ́n ṣètò àdúrà on behalf of Taiwo Hassan Ogogo. Gbogbo òṣèré orí ìtàgé ló pé tán síbẹ̀. See love. My first question,
mélòó nú àwọn èèyàn wọ̀nyí ló mọ̀ wípé nǹkan ń ṣògògó, including Alhaji Yinka Quadri àti bàbá wa Jide Kòsọ́kọ́. How many of them ló mọ̀ pé nǹkan kan ń ṣe ògògó kó tó wá di pé ó wọ ògògó lára, torí pé pariwo síta nìsín láàrin ọ̀sẹ̀ kan péré ni. ìgbà tá à ń fọkàn sí wípé àìsàn ọ̀hún yóò fi ògògó lẹ̀ náà lẹ́lẹ́ran tu. lásìkò tá à ń gbàdúrà àwọn ti gbé wọlé sí abẹ́ o ẹ máa gbàdúrà o kọ́lọ́run jẹ́ ó wà successful, ìgbà náà la pàdánù ògògó. ó dágbére fáyé ní dédé aago 3 ọ̀sán òní. àkàndá mọ já mi lójú bíi tóótó. ntọ́ sáré wá sórí ẹ̀mí mi náà ni pé ilé ayé ọ̀nà rèé o. ká wálé ayé ká ṣiṣẹ́ takuntakun ká gbìyànjú àti nípa ká má dàbí ejò tó kọjá lórí àpáta. kíkú ó dé ká wá pé ọmọ lọ kó lòun ọgbà níṣẹ́ àní mo fẹ́ wá mú ọ ní. màlẹ́kà tí jí ní kùtùkùtù òwúrọ̀ ó yálé láàárọ̀ yóò jí ògògó. màlẹ́kà tí mo ní sùn ló ń sọ pé òun ṣíwọ́ ọṣẹ́. ó lóun ṣíwọ́ ọṣẹ́ òun ní fún tàárọ̀ láláǹfààní láti jí. mo wá gbọ́ròyìn tó bà mí lọ́kàn jẹ́ bíbi tẹ́lẹ̀kùn ti ń sunkún láwọn èèyàn kan ti ń ṣe business. ìran káàárọ̀ òjíire kí ni ń ṣe wá kí ni ń yọ alẹ́ nu. kò sóore abẹ́lẹ̀ mọ́ kò sóore kọ̀kọ̀ mọ́ kò sóore ká dúró dàsìkò ọpẹ́ mọ́. orí pa afẹ́ gboríyìn lójú ẹsẹ̀ là ń bá káàkiri. ó wà very very painful. eré bẹ́ẹ̀dùn lẹ̀ ọ̀dọ̀lẹ̀. ìyẹn àjànàkú là á yògbó ogbó dàkókò lọ́lẹ̀. ògògó tick many bosses. Very good and kind man. Very cool man indeed. ẹni tó fẹ́ kílé ayé everybody tó bá wà ní surroundings ẹ̀ kó better. àgbà òṣèré kan ṣoṣo tí mo rí tí máa ń pìtì ẹ̀ tí ń bọ̀ lẹ́yìn. ó múlẹ̀ ayé bẹ́ńtín kì í sọ̀rọ̀ púpọ̀ gbogbo ọ̀rọ̀ tí ó bá sọ nínú eré orí ìtàgé ni. A very strong man, abẹ̀sẹ́kù bí òjò, arẹwà lọ́kùnrin. So kí ló ṣẹ́kù láyé? Màá play fídíò kan. Èmi àtẹ̀yìn ọ̀jọ̀ gbà wípé ó lágbára pọ̀, pélé ayé yìí lágbára pọ̀. Ókè o, ọmọ Alhaji Taiwo Hassan padà síta. Àwọn fẹ́ni tí ó bá wọn tọ́jú bàbá wọn. Torí pé àwọn dókítà kan ò fẹ́ tọ́jú ẹ̀. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin ìyá àti bàbá mi ti ń bẹ ń bí mọ̀ pé tí dókítà ò bá ti fẹ́ tọ́jú èèyàn mọ́ kò sátúnṣe mọ́ nìyẹn. Wọn ò fẹ́ kẹ́niyàn ó dákẹ́ sọ́dọ̀ wọn. Because to the best of my understanding kò sẹ́ni tí ó gbé ògógó lọ sọ́dọ̀ quack doctor, ọ̀dọ̀ àwọn professionals náà gbé lọ. Tán bá ti wá reject ẹ̀ ó ti túmọ̀ sí pé onítọ̀ òun ò lè yé. Ṣùgbọ́n wọn ò fẹ́ sọ fún pé kò lè yé. Ntí yóò wà lọ́kàn wọn ni pé a mọ̀ sí Ọlọ́run o, ṣùgbọ́n medically damages yìí ti kọjá bẹ́ẹ̀. Ntí ó jẹ́ káwọn doctor gbogbo they will all love Igbo, they will all love ògógó.
gbogbo wọn ló máa sáré, wọn máa forí gbárí ni pé ògógó ni nǹkan ń ṣe. àfin ò ní pé gba lọ́jà ká mọ̀mọ́ tìyà ẹ, ojú ò ní pé gba lọ́jà ká mọ̀mọ́ tìyà ẹ ni. àfin ò ní wọjà ká mọ̀mọ́, ògógó ò lè débì kan mọ̀mọ́ pé ògógó ló dé. bóyá àwọn ọmọ ayé àtijọ́ o, bóyá àwọn ọmọ Gen Z o, kò sẹ́ni tí ò dógógó mọ̀. bọ́ọ̀ bá wo ògógó òwò pósítà ni, bọ́ọ̀ bá wo ògógó òwò sinimá rí ni, sọ òwò fíìmù rí rárá ni. yàtọ̀ sí pógògó ń ṣeré orí ìtàgé, akéwì ńlá ni, tálẹ́ǹtì ni. torí pé ọmọ ògògó dẹ̀ wá sọ wípé àwọn ọ̀tọ̀rọ̀ owó o, ẹni tí ó mọ èèyàn kan tí ó mọ èèyàn kan tàbí ẹni tó mọ nǹkan kan tàbí tó mọ ẹni tó mọ nǹkan kan tí wọ́n sọ fún wọn tí wọ́n wà tọ́jú ẹ̀. more than 5,000 èèyàn ló jáde tán láwọn fẹ́ tọ́jú ògògó. more than 5,000 live broadcast ni, is this live broadcast ni. more than 5,000 èèyàn ló jáde tí wọ́n láwọn fẹ́ tọ́jú ògògó. Yinka Quadri, Alhaji Yinka Quadri àti Daddy wa Jide kò sọ́kọ́, wọ́n jáde ìta, wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn, àwọn ọ̀rọ̀ bí iṣẹ́ fọ̀ tiyín, àwọn ọ̀kan yín lábùkù, àwọn mọ̀ pé fẹ́ ògògó lẹ ní, ṣùgbọ́n unfortunately ilé ìwòsàn tó wà á ní láǹfààní láti gbé nǹkan kan lọ bẹ̀. Yorùbá ní ẹbọ kéékèèké nígbà láìkúlà. My lovely brothers and sisters, kọ́ lọ́ọ́ wọn má jẹ́ àṣàìsàn kí nǹkan má ṣe wá, kọ́ má ṣẹ̀mí wá. Bí wọ́n bá po ìgbọ̀nsẹ̀ mọ́ nǹkan dúdú tán ni kò fi fa nǹkan lá, ò ní hesitate. wọ́n bá ní kò fi fọ́kọ̀ mu, ò ní dúró kán wí lẹ́ẹ̀mejì. ẹni ìjà òde bá ní ìpè rẹ̀ lọ́kùnrin, àwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí yọjú lóòótọ́, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ. bí wọ́n mú nǹkan kékeré wá wọ́n lè pè 500,000, bọ́n mélèé wá wọ́n lè pè 1.2 million, bọ́n mélèé wá wọ́n lè pè $3,000. kí ló dé? so gbogbo yín arò pé fẹ́ help wa ni, àmọ́ pé fẹ́ ṣe business ni. ẹnìkan gbé nǹkan ló tún sáré bọ́ sórí ìtàkùn ayélujára, wọn ò já wọn wọlé, àwọn dọ́gbọ́n mu wọlé ni. Can you just imagine that? Wọ́n very very disturbing. àwọn ibì kan bẹ ọgbọ́n lọ yá bá ń bẹ, àgọ̀là ń bá ń bẹ. àwọn nǹkan kan bẹ téèyàn gbọ́dọ̀ wí ta rárá, àwọn nǹkan kan bẹ tí máa ń jẹrà mọ́ èèyàn nú téèyàn gbọ́dọ̀ jẹ́ kó kú pẹ̀lú òun. wọ́n ní ẹ mọ̀ mú wọ hospital, wọ́n ní ẹ mọ̀ mú nǹkan wọ hospital. àwọn fámìlì dẹ̀ wò pé àyè ṣé mọ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tí ó ràn wá lọ́wọ́ lélẹ́yìí, ọ̀dà náà ẹ̀dọ́gbọ́n gbé bàbí aṣọ mú wọlé. a ti ṣe bẹ́ẹ̀ rí. ìgbà mi ò rí Káyọ̀dé Adébóyè, àbúrò olóògbé Gbénga Adébóyè, ọ̀rẹ́ mi ni, kọ́lọ́wọ́ bá ń dẹlẹ̀ fèèyàn rẹ̀. Olúkáyọ̀dé ó jáde láyé lọ́dún 2005. mo rè wo usage lẹ́ẹ̀mejì. usage dẹ̀ ní visiting time. bó bá ti dàsìkò tí wọ́n ti tálejò ti wọlé tán wọ́n lè wá jáde. Káyọ̀dé will always call me. màá bẹ̀rẹ̀ kúkúkú gbẹ̀yìn wíńdò wọ́ọ̀dù wọn lọ, màá wọlé síbẹ̀. tàbá ti ráwọn dókítà àbí nọ́ọ̀sì tán fẹ́ wọlé ń tún ṣe kúkúkú ń tún gbẹ̀yìn wíńdò ló tún lọ gọ́ bẹ̀. báwọn dókítà bá dẹ̀ bá mi bẹ̀, ẹ wo mo fẹ́ sáré ránṣẹ́ ni. because ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn dókítà kì í fi gbà wọ́n láàyè tán ì fi gbà yàn láàyè. ó wà professional láti protect iṣẹ́ wọn dẹni. mo rántí lọ́dún náà lọ́hùn, Káyọ̀dé ò jẹun fọ́pọ̀lọpọ̀ ọjọ́ kí n tó débẹ̀. Aunty Sayo was there, ẹni tí wọ́n bí Káyọ̀dé lé.
Káyọ̀dé lébi ń pa òun n bá dọ́dọ̀ àǹtí Ṣayọ̀ mo ní àǹtí Ṣayọ̀ ó lébi ń pa òun ní Ọlọ́run ṣeun kò jẹ́ láti ẹjọ́ yìí béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni ó jẹ Káyọ̀dé lòun ó jẹ jollof rice ó kọ́kọ́ lòun ó jẹ yán wọ́n bá ní kí n lọ kàǹtì wọn kí n lọ bá ara yán òkè pápátá dẹ̀ ní wọ́ọ̀dù àwọn tó ní tán ló ní àìsàn kíndìnrín wà ń gbà náà mo dé kàǹtì ọwọ́ ọ̀sán ni wọ́n ní kò sí yán mọ́ kí ló wà wọ́n ní jollof rice n bá pe Káyọ̀dé lórí aago ó ní kí n bóun ra ẹran ńkọ́ wọn ní ọ̀sẹ̀ràn kí n bóun ra mọ́ínmọ́ín sí mo gbé mọ́ínmọ́ín dé Káyọ̀dé ń jẹ mọ́ínmọ́ín àti jollof rice dókítà kan wá ń kọjá Mr. Adébóyè so jollof rice lẹ́ ń jẹ́ ẹ rí tán bá ṣe tẹ́sì láàárọ̀ látàn bá ti rí nǹkan kan ẹ máa rí nǹkan ẹ máa rí mọ̀ pẹ́yìn ilẹ̀ cause problem fúnra yín excuse ẹ wá ṣé kò gbọdọ̀ jẹ rice ṣé ìwọ ni láti jẹ rice wọ́n ní ò gbọdọ̀ jẹ rice báwọn ṣe tẹ́sì fún páwọn ò rí nǹkan kan wọ́n ti ṣe 16 different tests tá à ń bẹ́lẹ̀ yìí ń pò lọ́wọ́ wọ́n dẹ̀ fẹ́ ṣe test fún láàárọ̀ ọjọ́ kejì wọ́n wá ní ẹ̀tọ́ ẹ̀ ò jẹ nǹkan kan tó láta tàbí tó lépo pé ẹ̀kọ́ látàrí pọ́n fẹ́ ṣe test fún ògì lásán ló gbọ́dọ̀ máa mu bí ó bá wá fi mọ́ínmọ́ín mu kì í ṣe pé kó jẹ odidi mọ́ínmọ́ín kan kọ́kàn jẹ́ bíi síbí mẹ́ta síbí mẹ́rin kéékèèké kò fi tatala kọ́ tán so àwọn dókítà tí wọ́n sọ pé ẹ má wọlé ẹ má fọn lélẹ̀ lò ẹ má jẹ́ kí wọ́n lò tọ̀hún wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ náà ẹ má jẹ́ kí n gbà kókó yín ẹ já gbọ́rọ̀ lẹ́nu ọmọ Ògògó fúnra lára ẹ̀ yà kó tó di pé ilé ayé le o all right ẹ jẹ́ sáré kọ́kọ́ ka news tó wó tí mo rí Táíwò Agogo Hassan veteran Nigeria actor ó ti kú. Ogogo's daughter announced her father's ikú during an Instagram live session on Sunday. News earlier reported that the actor's daughter Kira and Halima disclosed the doctors diagnosed their father with cancer 3 weeks earlier. They appealed to Nigerians to help the family explore possible treatment options. Wọ́n sọ pé ẹ dáwó fún wa a ní ìdí owó iye kan náà fẹ́ fi tọ́jú ẹ̀ torí pé wọ́n ti wá sọ wípé kí ló lóṣèlú yìí nípínlẹ̀ Ògùn yìí màá rántí pé wọ́n máa take care ẹ̀ torí pé ọmọ ìlàrò ni wọ́n ọmọ ìlàrò náà dẹ̀ lògògó so now pé wọ́n ní ìdí owó àwọn èèyàn ti wá wò ó pé owó ńlá kan bẹ lọ́wọ́ wọn káwọn kàn sáré sáàbù wọn jẹ káwọn sáré gán wọn jẹ káwọn sáré extort wọn with any little things they started calling bí ẹni Yayi God bless you torí pé Yayi ń fẹ́ tọ́jú ẹ̀ náà wá fẹ́ sọ family wọn dìjẹ́ àwọn ẹni àìjírí èèyàn táyì jí kò tí wọ́n rí gbogbo nǹkan gẹ́gẹ́ bí business tínú wọn máa ń dùn sí ṣubú ọmọ làkejì ẹ̀ ṣe já rescue ọ̀nà kó wá dìgbà tá rẹ̀ bá yá káyẹ̀sẹ̀ máa sọ̀rọ̀ jáde. So Kira announced her father's death during an Instagram live session on Sunday. His colleague Saidi Balogun also confirmed the death in an Instagram post. Kira, who was visibly distressed and crying during the live session, said she wanted to return home after learning of her father's death. She said, and I quote, "Help me call my sister, my family, my daddy, Chiku. I want to go home. I can't believe this. I want to go and see my daddy before he gets buried." Painful. Balogun described Ogogo's death as painful and prayed that Almighty Allah will guide the actor to paradise. Inna lillahi wa inna ilayhi raji'un. You can rest now, my brother. Táíwò Hassan Ogogo. May Almighty Allah guide you through Al-Jannah. This is truly painful. Fáwọn
àgbàlagbà fáwọn èèyàn fáwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n bá sọ wípé thank God thank God you can rest now, wọ́n mọ̀ tó túmọ̀ sí. My lovely brothers and sisters, ẹ̀yin dádì àti mọ́mì mi, ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń ṣàìsàn tó jẹ́ pé ìnira tí. ní rí jù báyìí lọ lórí ètò ilé ni ẹ má gbàgbé láti bá wa like kẹ́ subscribe kẹ́ tẹ notification button so nígbàkigbà tá a bá ti post fídíò ẹ lè máa jẹ́rọ àǹfààní yìí lórí.